Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ̀rọ̀ o. Ìbà Gani Adams sọ̀rọ̀ lẹ́yìn tí olóyè Sunday Igboho tí wọ́n lọ gba àwọn èèyàn wọn sílẹ̀ ní ìlú wọn tó jẹ́ Ìgbòho. Mo mọ̀ pé kò kí ń ṣe tuntun mọ́ sí anybody, ṣùgbọ́n nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ òun ni wípé kó tó di pé mo tiẹ̀ máa sọ nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí tí ó fi jẹ́ pé púpọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí Ààrẹ Ọ̀nà Kakanfò jáde síta láti take action àbí ṣe gbá àbí ṣàwọ̀ àbí ṣòkò abáṣáṣọ. Ó wá jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ń béèrè pé báwo la ṣe máa fi yan jẹ́ oyè àwòdì tí ò ní lè gbádìí ẹgbẹ́. Kí gangan ni ìdí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣebí jagunjagun aṣíwájú jagunjagun ilẹ̀ Yorùbá ni. Kí ló ṣe wá jẹ́ tó jẹ́ pé Sunday Igboho ló wá jẹ́ frontman tí everybody ń rí lọ́tún lósì níwájú àtẹ̀yìn? Tẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí Sunday Igboho náà máa pè ń bí, tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bí Sunday Igboho náà máa pè. Àkọ́kọ́ náà, ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé OPC ti pín sí yẹ́lẹyẹ̀lẹ? Àwọn kan wà wọ́n sọ pé àwọn OPC new era ọ̀tọ̀ làwọn yẹn, àwọn yẹn láwọn ò bá Gani Adams ṣe mọ́. Kí ni nǹkan tó fà gangan? Nǹkan tó fà gangan leléyìí. Ní time Jonathan, ó kùn díẹ̀ kí Jonathan gbéjọba lẹ̀. Jonathan fún Ìbà Gani Adams ní contract pé kó máa ṣọ́ pipeline ti south west ti ilẹ̀ Yorùbá ń bí báyìí. Nígbà tí ẹ mọ̀ pé PDP ni Jonathan, nígbà tí APC wá débẹ̀, àwọn APC dẹ́ra sọ pé aláyé o, bá wa gbé gbogbo contract tán gbé fún ẹ o. Wọ́n á fi pé Ìbà Gani rò pé ó yẹ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa jà fáwọn ńgbà yẹn pé ẹ fílẹ̀ ọmọ wa ni kò yẹ kẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pọ́rọ̀ pátì lélẹ̀ PDP ó yàtọ̀ sí APC, ìlàjìnà sífẹ̀. Àti bẹ̀yẹn ni àwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ kó tó wá di pé àwọn nǹkan míì náà tún wà o tẹ́ pé mo ò lè sọ báyìí, kó tó wá di pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wá dé orí ìjọba. Ó láwọn nǹkan tí wọ́n ní Ìbà Gani Adams náà ṣe ń gbà náà o. Èmi ò kì í ṣe olóṣèlú, mo kàn ń sọ fáàtì ni bó ṣe jẹ́ mo yẹn ń sọ. Even ọ̀rọ̀ ó ṣòwò kò ṣòwò gan ló fa tí àwọn new era tá à ń sọ àwọn OPC new era yẹn tó fa tó fi dá dúró nípínlẹ̀ Ọ̀yọ́. So kíní ló wá fa tí ẹ rí pé Ìbà Gani ò take action. Nǹkan gangan tó fà á lélẹ̀. So ẹ mọ̀ pé ní táìmù PDP, ní táìmù yẹn tí olóyè Sunday Igboho lọ sí Ìgàngàn láti lọ jà fún àwọn èèyàn wa tí nǹkan ṣẹlẹ̀ sí ńbẹ̀. Lẹ́yìn tán dé, everybody ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbà tó wá di pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dé ló di pé olóyè Sunday Igboho tó lè wọ Nàìjíríà padà. Ẹ ti wá mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ báyìí. Kí wá ní nǹkan tí Ìbà Gani Adams sọ? Ìbà Gani Adams sọ pé ìlú máa jó lọ mò ń wẹ̀ nìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá máa ń lù fún èèyàn. Wípé àwọn ò dẹ̀ lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wá ti àwọn pa. Àwọn náà máa sọ pé ṣé tó bá tún wá ṣe tán tó bá di wàhálà wọ́n wá padà lẹ́yìn ẹ̀. Wípé àwọn kan sọ pé ó yẹ káwọn lọ sínú igbó yẹn, káwọn lọ jà, káwọn lọ bá àwọn Fúlàní jà, káwọn lọ ṣígbá, káwọn lọ ṣàwó, káwọn lọ ṣe kókó wá bá sásùn. Wípé ṣùgbọ́n tí àwọn bá dá ọwọ́ wú láìsí òǹtẹ̀ ìjọba, kí ìjọba bu ọwọ́ lù wípé ẹ lọ wo, wípé àwọn ò ní tẹ̀ta o, pé torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ìlú máa jó lọ mò ń wẹ̀yìn ni wọ́n lù. Oríṣiríṣi kọ́mẹ́ǹtì ni wá ń lọ nípa ó ṣe Gani Adams kò ṣe Gani Adams, ó ṣe olóyè Sunday Igboho kò ṣe olóyè Sunday Igboho. Àwọn kan sọ pé Sunday Igboho mọ̀ sí ọ̀rọ̀ àwọn tó kó ní Ìgbòho, wípé ìdí nìyẹn nínú comment section ni o, wípé ìdí nìyẹn tó jẹ́ pé Sunday Igboho fi fún wọn ní 2 hours tí wọ́n dẹ̀ mú àwọn ọmọ yẹn jáde. Ṣùgbọ́n àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀. Oríṣiríṣi àríyànjiyàn ẹ ti mọ̀ pé ní comment section oríṣiríṣi nǹkan ni
a máa rí oríṣiríṣi èèyàn, ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti lè ráyè sọ èrò inú wọn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, olóyè Sunday Igboho ń ṣe ìgbìyànjú títí wọn. Wọ́n rí tó olóyè Sunday Igboho lọ sí inú igbó kan, wọ́n láwọn Fúlàní ti gbabẹ̀, pé àwọn Fúlàní náà pé ibẹ̀ àwọn bàbá náà máa ń dáko sí láyé ìgbà yẹn, nígbà ṣùgbọ́n gbogbo bẹ̀ làwọn Fúlàní ti wá gbà ń sìn. Nǹkan tí èmi fẹ́ sọ ni pé wọ́n ní bí ikú ilé ò pa ni tòde ò lè pààyàn. Kí nìdí ni wípé ṣe rí kí Fúlàní tó lè débi kankan kó tó lè débi kó possible pé kí Fúlàní kan wọ̀lú onílùú wá kọ́dẹ̀ lọ gbalẹ̀, kò possible náà. Wọ́n ṣàkọ́kọ́ lọ rí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ọba nínú ìlú yẹn kó tó di pé wọ́n á ní àṣẹ láti dúró síbẹ̀. Olóyè Sunday Igboho sọ pé àwọn fẹ́ lé àwọn Fúlàní yẹn lọ, wọ́n lẹ́tọ̀ọ́ sí torí nǹkan wọn ni. Ṣùgbọ́n ṣé wọ́n rántí wípé àwọn èèyàn wọn náà ná fún àwọn Fúlàní ń bẹ̀? Gbogbo bí táwọn Fúlàní wà, àwọn Fúlàní ò ṣàdédé débẹ̀, àwọn èèyàn wa náà ná fún àwọn Fúlàní síbẹ̀. Ó dẹ̀ máa ní nǹkan tó ń gbà lọ́wọ́ Fúlàní, ó máa ní àǹfààní kan àbí méjì tí àwọn Fúlàní ṣe fún wọn kó tó di pé wọ́n gba àwọn Fúlàní láyè tó tó bẹ́yẹn. Tó bá wá di pé wọ́n lọ lé àwọn Fúlàní lọ, ṣe mọ̀ pé ó ní àǹfààní táwọn yẹn ń jẹ lọ́ndà àwọn Fúlàní tí kò hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Tó bá di pé wọ́n lọ lé àwọn Fúlàní yẹn lọ, ṣe mọ̀ pé inú àwọn tá à ń sọ yóò ní dùn. Tẹ̀mbẹ̀lẹ̀kun, ọ̀tẹ̀, rìkíṣí, rìkímọ̀, ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn o. Ìmọ̀ràn tèmi sí olóyè Sunday Igboho ni pé kí olóyè Sunday Igboho fẹ̀sọ̀ ṣe ilẹ̀ ń yọ̀ o. Ilẹ̀ ń yọ̀ o. Nínú ayé tá wà yìí, nǹkan ń bẹ o. Lóòótọ́ àwọn náà máa ní ó ṣe dáadáa, àwọn náà tún máa sọ pé ó kù díẹ̀ káàtó. Ẹ wò, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o. Mo fẹ́ kẹ́yìn náà kẹ́ fi èrò ọkàn tí ń sí comment section. Nǹkan tẹ́yìn náà bá rí sí ọ̀rọ̀ yìí, mo fẹ́ kẹ́ fi èrò ọkàn tí ń sí comment section. Ẹ jẹ́ ká jọ sọ 1 or 2 níbẹ̀. Ṣẹ́yìn rò pé under APC Ààrẹ Ọ̀nà Kakanfò máa wá ṣe anything? Tó bá dìgbà APC náà, tó bá dìgbà PDP, sorry, olóyè Sunday Igboho náà máa ṣe jẹ́jẹ́ ni, torí táìmù àsìkò ní gbogbo nǹkan. So nǹkan tó wá jẹ́ ìyàlẹ́nu fún mi ni pé kò yẹ kó jẹ́ pé ọmọ Yorùbá sọmọ Yorùbá lọ́wọ́ tí wọ́n máa ní ìkùnsínú láàrin ara wọn. Ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò fún aṣíwájú ní full support, torí ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì lábẹ́ bó ṣe lè hùn kórí. Aṣíwájú jàgàbáhàn, títí wa ní jàgàbáhàn o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ ṣé, ẹ fi èrò tí náà sí comment section, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan, yàtọ̀ náà gbogbo wa kò ní bàjẹ́, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹ ṣeun.